Mo kí yín níbi gbogbo tí ẹ ti ń wò wá. Àwọn nǹkan kan wà tí èèyàn bá jẹ́ ẹni ìlú, ṣé ẹ mọ̀ pé àwọn ipò kan wà tí èèyàn bá dì í mú, èèyàn ti kúrò ní ordinary person. Béèyàn bá jẹ́ olórí ìlú, gbogbo nǹkan tó bá ń ṣe, gbogbo aráàlú ló gbọ́dọ̀ mọ̀ sí i. Tí ẹ bá jẹ́ olórí ìpínlẹ̀ bákan náà, tí ẹ bá jẹ́ olórí abúlé, tí ẹ bá jọba ìlú, kò ń ṣe ohun àtẹ̀bí ẹnìkan mọ́, ó ti di ẹni gbogbo ará abúlé yẹn. Àgàgà tí ẹ bá wá jẹ́ ẹlẹ́sìn, olórí ẹlẹ́sìn kan tàbí kejì tàbí kẹta tàbí jù bẹ́ẹ̀ lọ, èèyàn ti di aṣíwájú àwọn ẹni tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí ọmọ ìjọ. Gbogbo nǹkan tó bá ń ṣe ó yàtọ̀, inú ilé ẹ̀ yàtọ̀, ṣòye yín, ṣùgbọ́n lórúkọ pé àwọn ará ẹ̀sìn ẹ̀, aráàlú ẹ̀, wọ́n ti mọ àwọn ẹbí ẹ̀, ṣé ẹ mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ kábíyèsí pé kábíyèsí, a mọ̀ rí olórí. Bí kábíyèsí ò bá wá lè sọ bí tí olórí lọ, ẹ dákun ẹ má bínú o, tí kábíyèsí ò bá lè sọ bí tí olórí lọ, dandan ni fún kábíyèsí láti sọ wípé olórí ò sí nílé. Ṣé bá wá ní ó ń pẹ́ jù, ẹ jẹ́ ká rí olórí tàbí kólórí bá wa sọ̀rọ̀. Ṣé ẹ pé tólórí bá ti sọ̀rọ̀, kò fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ nù, a jẹ́ wípé aráàlú ti gbóhùn olórí. Torí bí kábíyèsí ṣe jẹ́ olórí gbogbo ìlú, lólórí náà máa jẹ́ olórí gbogbo àwọn obìnrin. Àwọn kan wà, wọ́n fẹ́ rí wọn, wọ́n ti lọ́rọ̀ àjọsọ, wọ́n ti ń wò pé àbí káwọn kan ti mọ̀ wò pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti olórí, kankan máa gbúrò olórí mọ́. Bóyá ó ti kó lọ ní o, bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ ní o, wọ́n fẹ́ mọ̀. Tó bá wá jẹ́ pé olórí ìjọ náà ni, mọ̀mí G.O, dádì G.O jọ kọ̀ọ̀kan, àwọn ọmọ ìjọ pàápàá jùlọ èyí tó jóbìnrin, wọ́n lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ dádì G.O pé mọ̀mí G.O ńkọ́, ó sì yẹ kí dádì G.O lè ní ọ̀rọ̀ tí wọ́n ó sọ fún wọn. Kò gbọ́dọ̀ jẹ́ pé àwọn tó béèrè mọ̀mí G.O ni a wà á mú gẹ́gẹ́ bí ọ̀tá. Kì wá ṣe pé àwọn tó béèrè mọ̀mí G.O láwa sọ pé a ní dá wọn lóhùn, á fi wọn gun lágídí. Irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ Awíkonko àti pásítọ̀ Olúalọ́, mo kí yín dáadáa pásítọ̀ Olúalọ́. Ṣé lóòótọ́ ni àwọn ọ̀rọ̀ tí à ń gbọ́ lórí ayélujára? Tó bá jẹ́ òótọ́ tó bá sì jẹ́rọ́ ni tó. Àmọ́ kí n tó parí ètò yìí, ẹ̀yin tí ẹ jẹ́ amòye, tẹ́ ẹ sì máa wòye ọ̀rọ̀, tẹ́ ẹ máa wo ibi tí ọ̀rọ̀ ó já sí, níparí ọ̀rọ̀ yìí máa sọ èrò ọkàn tèmi. Ẹ jẹ́ ká wo àwọn fídíò yìí ná, ká mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́. Pé àwọn ìlànà tí wọ́n fi lélẹ̀ ní CAC tàbí ní ìjọ oríṣiríṣi káàkiri ni wípé téèyàn ò bá níyàwó, ó ṣeé ṣe kí wọ́n má fi jẹ oyè pásítọ̀ tàbí àlùfáà tàbí nǹkan kan, á tó bọ̀ sí àwọn oyè míì tó tún ju bóyá pásítọ̀ lọ. Ìyẹn ọ̀tọ̀. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan ń sọ lọ, wọ́n ń sọ bọ̀ wípé kí ló tiẹ̀ ṣe tó jẹ́ wípé a mọ ìyàwó Olúalọ́. Àwọn kan sọ wípé àwọn ò rò pé ó níyàwó. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ̀yin tí ẹ rò wípé Olúalọ́ ò níyàwó, ìyàwó Olúalọ́ lẹ̀ ń wò lójú ìwé mi-ín, àwòrán rẹ̀ lẹ̀ ń wò, orúkọ rẹ̀ ní Ìyábọ̀ Yẹmisí Òbé. Ó ti pẹ́ díẹ̀ tí àwọn ọ̀rọ̀ yẹn ti ń jáde wípé ibo nìyàwó Olúalọ́ wà. Kò tiẹ̀ sọ sí mi lọ́kàn rárá. Nígbà tó di wípé ọ̀rọ̀ yẹn náà wá ṣe bí ọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta, mo á rí pé ẹ̀dùn náà, arábìnrin tá à ń sọ yìí, ṣé lóòótọ́ ni òun àti Olúalọ́ fẹ́ra wọn dà? Àwọn bá mi gẹ́ẹ̀tì àwọn fọ́tò ẹ̀. Ta lárábìnrin náà gbà tí máa rí, mo á rí pé
ẹni tí mo mọ̀ dáadáa ní gbogbo ayé ìgbà tí èmi náà ń gbé ní Amúwò Ọ̀dọ̀fin ni, tó já lọ sí Apple Junction lọ sí Mile 2 torí mo máa ń lọ jẹ àmàlà àti àbùlà àtògúnfe ní Belgium. Ẹ rántí gbogbo bẹ̀yẹn ẹ̀yin tẹ́ bá ní early 2000 sí 2005 10 mo máa ń lọ jàmàlà ń bẹ̀ dáadáa. Tọ́ kí ni ó fà tí mo fi wá gbé fídíò ìjáde ni wípé on behalf of ọ̀rẹ́ ará ojúlùmọ̀ alábàágbé ní gbogbo ìgbà náà, à ń bẹ Olúalọ́ wípé kó jọ̀ọ́ kó jẹ́ ká rí Ìyábọ̀ bá sọ̀rọ̀, ká mọ ipò tí Ìyábọ̀ wà. Lóòótọ́ ìyàwó ẹ̀ ni wọ́n dẹ̀ bímọ fúnra wọn. Ìròyìn gan kàn mí lára wípé ọmọ 3 ni ó bí fún Olúalọ́. Nítorí ìdí èyí kan gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè lọ lọ́tọ̀ ẹ má kẹnu bọ̀lẹ̀ sọ̀rọ̀ mọ́. Olúalọ́ níyàwó, ìyàwó rẹ̀ lélẹ̀ tí wọ́n fẹ́ra ní Ṣùlọ́kà. Bẹ́ẹ̀ ni ìyẹn lọ. Ẹ̀kejì ni wípé ó ti tó bí ọdún mélòó kan báyìí tí wọ́n ti gbúrò arábìnrin. Wọ́n dẹ̀ lẹ́nu Olúkànlá ti ń gbọ́ pọ̀n. Ǹjọ́ ṣeé ṣe bí kí Olúalọ́ ṣàlàyé ibi tí arábìnrin wà, ipò wo ló wà níbi tó wà? Àwa ọ̀rẹ́ ará ojúlùmọ̀ pẹ̀lú àwọn ẹbí kọ̀ọ̀kan à ń sọ báyìí pé yóò ṣe wá láǹfààní, inú wa ó dùn tá a bá lè gbúrò Ìyábọ̀ Yẹmisí ọmọ bàbá Òbé. Inú wa máa dùn gan. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá kángun sí ọ̀dọ̀ Olúalọ́, ẹ jẹ́ mọ́ bá wa pín fọ́nrán yìí, ẹ jẹ́ ó lọ fà. Èmi ò fẹ́ insinuate pé bóyá bìkan ló wà tàbí bìkan kọ́ ló wà. tí kọ́ máa tẹ́tí support ìyẹn náà dáa, but ẹ má jẹ́ ká máa yọ fún ilé ọkọ̀ọ̀kan. Ó tọ̀rọ̀ tó wà níbẹ̀ ẹ jẹ́ ká sọ. Ẹ ò bí ṣé lẹ́yìn ṣe gbéyàwó ti ní pamọ́ nìyẹn. A ti rí òjíṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó bímọ, ó bí abirùn, ó bá àwọn ọmọ tó wà a gbọ́dọ̀ pé wọ́n ní wọ́n wà physical ẹ̀wọ̀. Ẹ jẹ́ ká sọ pé àwọn ọmọ tó jẹ́ pé àkàndá ẹ̀dá tí wọn ò dẹ̀ gbé pamọ́, wọn ò gbé àwọn ọmọ wọn pamọ́, àtìyàwó àtọmọ wọn ò gbéra wọn pamọ́, nítorí wọ́n gbà wípé Ọlọ́run ọba òun ló fún wọn, olóyọ̀ǹda ẹ̀ fún wọn. A ní òjíṣẹ́ Ọlọ́run tó máa fẹ́ ìyàwó, bóyá nígbà tó fẹ́ ìyàwó yẹn ìpè rẹ̀ ò tí ì lálẹ́ wù báyìí, tó jẹ́ pé ìyàwó ẹ̀ ló ó búrẹ́wà tí ò fáyìn, kò gbé pamọ́. Àwọn wo ni mẹ́ńtọ̀ Olúalọ́? Ẹ jẹ́ ká mọ mẹ́ńtọ̀ Prophet Olúalọ́, káwò bóyá àwọn tó òun fi ṣe mẹ́ńtọ̀, àwọn tó ń tọpasẹ̀ wọn nínú ìgbàgbọ́, bóyá gbogbo wọn ló gbéyàwó wọn pamọ́. Let's know. Olúalọ́, I must confess to you, èmi ò ní parọ́ fún ẹ, ó handle kéèsì dáadáa. Ìwọ ló fọṣẹ yí rẹ. Because Ọlọ́run la ọ̀nà sílẹ̀, ìwọ lóòótọ́ ó ṣàgídí nìyẹn náà. Ìyá ìyàwó ẹ á wá, wọn ni wọn ìyá màmá ní bàbá ló fẹ̀sùn pé ó ní wọn ò ní jẹ́ kó ó ní wọn tó bá ti jàjà rí ẹ, ó ní láàrin ìṣẹ́jú méjì wọn ní kó máa lọ wọ́n yẹ kí gbogbo tó bá sọ kó máa sọ lórí fóònù. Who does that? Èèyàn Ọlọ́run pásítọ̀ táwa lè ní Ọlọ́run báyìí. Ǹjẹ́ tí ìwé bá ṣẹlẹ̀ nínú ilé tọ̀dọ̀ tiwa tí mo wá ń dìwọ̀n gẹ́gẹ́ bí prophet, ǹjẹ́ mo lè tí bá wá fẹjọ́ sùn ọ́ pé ẹ wo nǹkan tọkọ mi ṣe fún ìyá mi pé kò jẹ́ kí màmá wọlé, ṣe ló kàn sọ pé màmá máa lọ ẹjọ́ wo ló fẹ́ dá? Advice wo ló fẹ́ sọ fún wa nílé wa? Báwo ni wọ́n ṣe fẹ́ tò ilé tiwa? Ó nítò ìgbéraga ni Bíbélì sọ pé ó máa ń ṣíwájú ìparun. Ìgbéraga Bíbélì sọ pé ó máa ń ṣíwájú ìparun. Bíbélì sọ pé ẹni tí ó bá létí kó gbọ́n tí ẹni sọ fún àwọn ọjọ́. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti bá ẹ sọ̀rọ̀ Prophet Olúalọ́. Ìwọ gangan fúnra rẹ̀ ni wàá ṣe àtúnṣe.
yé mi ẹ sì bí mo ẹ jẹ́ kí n rí òun ẹ jẹ́ kí ẹ jẹ́ fòkàn tí ẹ jẹ́ kí mi ò lè lò ṣáájú márùn lọ́dọ̀ rẹ̀. tó máa fi máa lé yín. tó mi ò kàn tí ẹ lè lò ṣáájú méjì nígbà tí wọ́n máa lé mi. bí ẹni lága tó máa pariwo. kí la rírọ ariwo ló máa pa màmá. kí máa bá sọ̀rọ̀ tí máa ṣe kí máa fẹ́ bá mi sọ̀rọ̀ kí máa sọ̀rọ̀ lórí fóònù lórí ìgbà kan lórí àwọn kí ni mo wá kí ni mo ń powó wá sọ́ọ́ síwájú. ṣé ó ti gbàgbé pé ọmọ yín lẹ fóun ni gẹ́gẹ́ bí ìyàwó. ó ti gbàgbé. màmá ọmọ ọdún mélòó ni yín báyìí. 80 years ni mí o. 80 ọdún. bẹ́ẹ̀ ni o. màmá inú funfun màá ni mo ti ń wò lórí yìí. èṣe ni ojúlé irú gidi ní lórí mi gbà tí mò ń gbàrú tí mò ń ṣe alábàárù tí mò ń lọ ń gba ṣe aláṣẹ káàkiri ilẹ̀ ìgbà ẹni irun dúdú gbà ní irun yẹn ti bàjẹ́. màmá a gbọ́ pé àwọn dókítà wa tọ́jú yín nínú ilé kí ló ṣe yín ṣé ìrònú tọmọ yín ló fà á ní àbí kí ló ṣe yín màmá. ó lè jẹ́ ìrònú tọmọ mi ò torí pé mo wẹ̀ tán ládàájí nìkan níjọ́ Sunday ni o mímì mọ̀ bí mo gorí bẹ́ẹ̀dì ni o bí mi ò mọ bí tí mo sùn sí lórí ìrònú ọmọ mi ni lórí ìrònú ọmọ mi ni mo ti gorí bẹ́ẹ̀dì tí mo bí mo ti ṣe lọ nìyẹn aago 9 alẹ́ ni mo tó jí. màmá dókítà wa advice yín pé kẹ́yẹ ronú mọ́ pé máa rọ́mọ yín. ó sọ bẹ́ẹ̀ dókítà sọ pé mi kí pé ìrònú ló fa gbogbo eléyìí tí mo tó ń ṣẹlẹ̀ sí mi pé ìrònú ló fà á. lórí ọ̀rọ̀ Olú Àlọ́ tó ń lọ lọ́wọ́ lórí awuyewuye pé ibo ni ìyàwó rẹ̀ tó ń jẹ́ Ìyábọ̀ Yẹ́misí Òbé Àlọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà tí ẹ̀yin kọ̀ọ̀kan wá ń béèrè wípé ọ̀hún Àwíkòkò ibo ni àwọn ẹbí Ìyábọ̀ gangan wà ṣé ọ̀rọ̀ yóò ká wọn lára ni tí mo dẹ̀ ti sọ fún yín wípé ẹni tó wọ bàtà ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ lóòótọ́ mi ì fẹ́ gbé ojú ìyá síta for now ṣùgbọ́n ẹ bá mi gbọ́ ohùn yín ná for now. ọmọ abínú ni pé kí ni pé mo ń bèrè rẹ pé mi ò kàn ní ẹ̀kí ní jágọ̀ sí mi pé ṣé ìbéèrè ṣé ọ̀rọ̀ ìbéèrè ló ń wá ṣe níbi ni àbí ṣe mo ní ṣé kò yẹ kí ló ọmọ mi kọ́ ẹ ní kí tó wà bí ni lẹ́nu iṣẹ́ kò yẹ ni bó ṣe bí ìyàwó tí bẹ́ẹ̀ bí ìyàwó ṣé kò yẹ ni ṣé kò yẹ kó wà níbí lọ́jọ́ ìní àbí ìgbà tí bàbá ọkọ mi kú ṣé mi ò wá ni àbí ìgbà tí ìyá ọkọ mi kú ṣé mi ò sí láyé ṣé mi ò wá ni àbí báwo ni a ti ṣe ń ṣerú yẹn lẹ́yìn ènìyàn. mi ní plẹ̀ jù báyìí lọ ná Ìyábọ̀ ìyá Ìjẹ̀ṣà lẹ gbóhùn wọn yẹn láìpẹ́ màá bẹ̀rẹ̀ sí ní ju àwọn fídíò kọ̀ọ̀kan síta lórí ìbéèrè tí ẹ̀yin kan ń béèrè tí àwa náà ń béèrè ní tí ó jẹ́ wípé àti ìsọ wípé Olú Àlọ́ ṣe nǹkan kan fún Ìyábọ̀ tàbáwọn ọmọ ó ń yà wá lẹ́nu ìdí tó ṣe sáré lọ sí Fálànà Chambers pé kí wọ́n mọ kọ lẹ́tà sí wa tí wọ́n pín lórí péèjì wọn táwa gan fúnra wa ò tí ì rí ṣùgbọ́n ẹ̀yin kọ̀ọ̀kan nínú pé òótọ́ lẹ fẹ́ ẹ ti sọ síta wípé ọ̀hún ẹbí Ìyábọ̀ fúnra rẹ̀ gan ń kọ́ àwọn gangan ń kọ́ ṣùgbọ́n mo máa ń sọ fún ọ pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn torí bá a ṣe gbọ́n nílé ọkọ la gbọ́n nílé àlè àbí ntẹ́yàn bá dẹ̀ ń ṣe irú nǹkan báyìí kì í ṣe gbogbo ìgbà lèèyàn máa sọ ohun tó bá ń lọ lábẹ́lẹ̀ tí ó mọ̀ sọ fún aráyé tọ̀ fún gbogbo ẹ̀yin tó yẹ pé di òótọ́ torí òótọ́ àti wípé ẹ̀rù ń bà yín pé kí ló lè mọ ṣẹlẹ̀ sí Ìyábọ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ lẹ ṣe ń béèrè wípé àwọn ẹbí ẹ̀ ń kọ́ adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pé òkun. ẹ wo obìnrin kan tó pè wọlé lórí iṣẹ́ mi lọ́jọ́ Monday tó ń
ń dún kọ̀tọ̀kọ̀tọ̀ à ń wérú ó ń wérú ó lọ́mọ ṣọ́ọ̀ṣì olúwa lọ́lọ́hún òun lára àwọn kinní kan nínú ṣọ́ọ̀ṣì ó tiẹ̀ sọ pé ẹ̀ tó wà nínú ṣọ́ọ̀ṣì ìgbà tí ó sọ̀rọ̀ mo kàn wo àwọn kankan joyè aláìní láàkáàyè mo kàn dákẹ́ mi ò fẹ́ analyze ẹ̀ lọ́jọ́ yẹn àwọn máa ń túnú yàrá dádì ṣe àwọn làwọn ń túnú ẹ̀ṣẹ̀ ń túnú bedroom ẹ̀ṣẹ̀ tí bá jẹ́ pé ẹ̀ ronú ṣé prophet yóò yẹ kó níyàwó tó mọ tún yàrá ẹ̀ ṣe ó wá jò dẹrù táwọn bá tún ṣe dádì gan ò ní wọlé táwọn máa fi tún yàrá ẹ̀ ṣe tán ẹ̀ tún yàrá pásítọ̀ yìí ṣe mi ò bẹ́ẹ̀ máa ń ronú gan kẹ́ tó máa pèsè wọlé sórí ètò mo kàn mọ́mọ́ máa kó fóbìnrin ẹ lọ́jọ́ ẹ̀ mo kàn dákẹ́ mo kàn ń wo ni pé irú ẹni wo ló sọ̀rọ̀ tó pè wọlé nínú gbogbo àbí 10 or 15 minutes olóòkè tó já kúrò lórí show ọ̀rọ̀ ẹ̀ ò lórí kò nídìí you cannot even defend your prophet ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí ìṣòro ọ̀bánilórúkọ jẹ́ kí ló dé tí ẹ ò ṣe advice pásítọ̀ yìí pé máa. ẹ̀yin fáǹsì mi ẹ dákun torí Ọlọ́run ṣé ẹ rí ẹ má jà mọ́ àtàchì nǹkan mọ́ nǹkan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà tí mo share fídíò kan nípa kéèsì tí ń lọ lọ́wọ́ yìí fídíò yẹn èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ mo caption tí mo gbé síbẹ̀ rè wípé anybody ló lè decide láti wà private nípa live ẹ̀ èmi for example kò sẹ́ńtọ́ mọ̀ mí kò sẹ́ mọ́ mọ̀ I don't know anybody mo lè gbé ibì kan fọ́dún mẹ́wàá téèyàn ò ní mo kọ́ mi kódà ibi mọ́ wà some people don't know my first name torí inú ilé mọ́ máa wà bí n bá sì ń jáde mo dé mi ò tó adó mi lọ́rẹ̀ẹ́ mi lẹ́ntì wá mi àyàn lọ some people can be that private Ọlọ́run kàn fún wa lórí ọ̀fẹ́ pé Ọlọ́run ní àkókò wa cyberspace wà fún wa láti sọ̀rọ̀ ni if not ìyẹn lèmi mi tí mo fi sọ pé anybody can decide to be private the baba in question tí bàbá yẹn bá feel pé àkókò tó fáwọn láti mú kí àwọn ọ̀rọ̀ yìí káwọn present ẹni tání káwọn present kò ní ìdíkan gbẹ́ni yẹn wá sórí screen àwọn wo náà fẹ́ mọ̀ fi èèyàn wọn hàn lórí screen ṣé ẹni àgbà tó ń rírí àbẹ́yìn tẹ́ ẹ̀ accuse wọn tó ń rírí ìyá àgbà tó cry out àwọn náà ni wọ́n padà wá ṣe àtúnṣe pé ẹṣẹ́ ẹ̀yin èèyàn mo ti rọ́mọ mi o and so on and so forth ṣùgbọ́n kẹ́ mo wá screen record nǹkan síyàn kì í ṣe pé mi ì rí in fact woman tó pè wọlé tó láwọn làwọn tún yàrá dádì ṣe èmi náà gbọ́ nígbà tí woman yẹn pè they have been busy over the weekend ìgbà tí mo tún rélé náà mo ṣe gé tí mo upload ẹ̀ ṣé rí mẹ́mí olùkọ́ lèmi I'm a teacher and tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀kọ́ lèmi máa mú jáde kò sí tó kàn mí kan the person that is involved ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run even kó má jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó jẹ́ ọkùnrin ó wrong fún anybody láti lọ mọ́ sọ pé òun lòun tún yàrá ìránṣẹ́ Ọlọ́run ṣe yàrá àbí tí ìránṣẹ́ Ọlọ́run sùn sí is very very wrong ẹni tí ẹja mú ní level ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run somebody who is a pastor the privacy and the closet of that person is very sacred. You cannot say that a pastor is free such that anybody can go into his bedroom to go and touch it. It's not safe for both the pastor and the people. Tán lọ láwọn tún àwọn làwọn tún yàrá ìránṣẹ́ Ọlọ́run ṣe. Ó wrong. Fún ìránṣẹ́ Ọlọ́run yẹn, tán bá sọ fún ẹ pé ó wá da ògùn lẹ̀ fáwọn ní ńkọ́. Ìwọ tó lọ tún yàrá ìránṣẹ́ Ọlọ́run ṣe. Ìránṣẹ́ Ọlọ́run tó máa ti pulpit tó ń preach. Àrò lè máa bọ̀ from anywhere. Spiritual one. Wọ́n lè bẹ̀rẹ̀ sí ní mọ̀ suspect anybody pé bóyá òun làwọn agent of darkness tó fẹ́ kógun ja àwọn. Ìyẹn ní tinú ẹ̀mí. Èmi ti réyàn tó accuse ẹnìkan tó ló bí witch òun. Aago méjìlá lóru ló máa ń jí pray. Àtìgbà tí ń wá ní ohun tó ń bá ti fẹ́ jí pray yóò máa rìn mọ́lẹ̀ yóò máa bí witch òun. Mo ní ibi tó lọ́ọ́ ràn yín lọ́wọ́ dénú ẹ̀mí. Ẹ sì ń believe pé nìkan bí witch yín ó rìn mọ́lẹ̀ kò jẹ́ lè jí pray nínú ẹ̀mí kò sún lé yín kò gbé lé yín. So ìwọ tó ń lọ léèyàn ìránṣẹ́ Ọlọ́run for that matter tó lẹ́yìn tún yàrá dádì ṣe mọ̀ pé that thing is bíbẹ̀yàn bá ń sọ̀rọ̀ òríra ni. Àwọn tán screen record bẹ̀yẹn tán sẹ́ǹdì ẹ̀ sí mi hàn mẹ́ta ni. It is very very wrong. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá níyàwó lé don't play the wife role fún any pastor. Tó
tí ò bá ti lè fẹ́ ìyàwó then gap bí ìyàwó tó sílẹ̀ ń let him fill that gap by himself. It is a thing of embarrassment. Nígbà tẹ́ bá feel pé ẹ̀ ń defend ìránṣẹ́ Ọlọ́run yín by saying that ẹ̀yin lẹ́yìn tún yàrá wọn ṣe tẹ́ bá dẹ̀ ń tún ṣe wọn ní wọlé gan ṣé wàá sọ pé wọlé ni. And yàtọ̀ fún ti spiritual pé kán ló wá da ògùn lẹ̀ ó wá ṣe agent of darkness. Tó bá sọ pé ó fẹ́ wá sí deals àwọn ní ńkọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pẹpẹpẹ mọ́ ìránṣẹ́ Ọlọ́run kiri ṣé rò pé náà ìyàwó wọn dùn sí ni. Ìyàwó pásítọ̀ inú wọn dùn sí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pẹpẹ fúrú mọ́ ọkọ wọn. Ìránṣẹ́ Ọlọ́run tí àbá sí níyàwó ká lọ wáyàwó fẹ́. Ètò bá níyàwó tó wà tìyàwó ẹ̀ ò sí pọ̀ kó wẹ́lò míì tí ó fẹ́ tàbí kó gbègbè ayé celibate strictly. Lè mọ wá wọn tí wọ́n wá mọ́ tún yàrá rẹ̀ ṣe. Kọ́ sì ní ọ̀rọ̀ fẹ́yàwó. The role of wife, don't play role of wife for anybody, either a pastor or a normal human being. Wrong. Àwa là ń tún yàrá dádì ṣe ibi tán sùn sí. His own closet is very, very wrong. Ṣé rí ara àwọn ẹ̀kọ́ tá a kọ́, tá a gbà, tá a sì gbàgbọ́, òun ló ń dí wa lọ́wọ́. This same person tó ń sọ̀rọ̀ pa wọ́n tún àlẹ́gì pé nìkan ló ń tẹ̀lé tán jọ ń sùn Ọlọ́run nìkan ló yé. Bẹ̀tẹ̀ Ọlọ́run tó ní ká mọ níyàwó ká mọ lọ́kọ ó mọ reason tó fi sọ bẹ́ẹ̀. Àwọn míì wà tó ṣe pé wọ́n ní oore ọ̀fẹ́ àti dúró àti dágbé without the opposite sex, the opposite gender. And the grace of God will keep them. Paul is an example. Bẹ̀tẹ̀ bá fi pé ò lẹ́bùn yẹn go and fẹ́ ìyàwó. Ó rọ̀ǹgì wípé kí àwọn tó tún wá tiẹ̀ jẹ́ pé wọn ò ti kí ń ṣe kìrìsìtẹ́nì kí wọ́n mọ̀ wá sọ pé wọ́n láwọn kan náà bá pásítọ̀ tún bẹ́dúrúmù wọn ṣe náà bá tún yàrá wọn ṣe náà bá tẹ́ bẹ́ẹ̀dì. Ó rọ̀ǹgì ẹ̀yin náà tó wá ń sọ yẹn láfẹ́fẹ́ ẹ wá ń sọ pé defend ìránṣẹ́ Ọlọ́run yín is already wrong in the first place. Ẹ̀yin gan ẹ bẹ̀rù orí ara yín. How can you be that close sí ìránṣẹ́ Ọlọ́run débi pé ẹ̀ ń wọnú yàrá tó ń sùn sí? Ẹ̀ ń bá tó yàrá wọn ṣe. Why tí ìránṣẹ́ Ọlọ́run ò lọ fẹ́yàwó? Don't play role of wife fún ọkùnrin kankan tí ò bá ti lè fẹ́. It is either you are a wife to a man or you are nothing to him. Níparí ọ̀rọ̀ mi lónìí lórí ètò wa níléeṣẹ́ Jugba Master. Bọ̀dá Awíkóńkó ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. Ẹ ń liberate àwọn ènìyàn kúrò lọ́wọ́ àwọn ayédèrú òjíṣẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n èmi ò sọ pé gbogbo òjíṣẹ́ Ọlọ́run láyédèrú kò tiẹ̀ possible kó jẹ́ gbogbo wọn. Torí bó ti wà ń líkì ló wà ń gbàǹjà. Ìbéèrè tí wọ́n gbé wá sọ́dọ̀ yín pé kẹ́ ẹ béèrè lọ́wọ́ Pásítọ̀ Olúalọ́ ẹ gbìyànjú ohun tó dára ni. Ṣé rí ẹ kàn máa reduce èpè díẹ̀díẹ̀ torí pé àwọn olólùfẹ́ yín gbà míì tí gẹ́gẹ́ bí tèmi tiẹ̀ tó ń gbọ́ wọ́n ní ká bẹ̀yìn kẹ́ ẹ máa reduce èpè torí wọ́n fẹ́ràn yín gan. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jì sọ́fìn ọ̀rọ̀ ẹ̀sìn mi ò sọ̀rọ̀ Kìrìsìtẹ́nì nìkan o àti ti Ìsìláàmù àti ti ìbílẹ̀ tí wọ́n ti kó sọ́wọ́ lóríṣiríṣi. Ẹ má bínú iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó dára ni ṣùgbọ́n ẹ jẹ́ kó máa wálẹ̀ díẹ̀díẹ̀. Káwọn tí ò wẹ̀ pé ó mọ̀ bá pè ń bẹ̀ ni mo ṣe sọ bẹ́ẹ̀ mo gbóṣùbà gidi fún yín ẹ kú iṣẹ́. Bàbá wa Pásítọ̀ Olúalọ́ ẹ bá mọ̀ ti jẹ́ kí ọ̀rọ̀ yìí ó le tó báyìí. Ṣé rí gbogbo ẹni tí ó bá ti jẹ́ aṣíwájú tí wọ́n bá ti mọ̀ nídìí iṣẹ́ tó yàn láàyò ó ti di ẹni gbogbo ìlú. Ẹ bá mọ̀ jẹ́ kó pẹ́ rárá. Ìyàwó yín ni wọ́n béèrè kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ àtàwọn ọmọ. Kápẹ́ ẹ ti kó wọn jáde ẹ ti ṣe fídíò tàbí wọ́n ti sọ̀rọ̀ ayé ti rí wọn gan ti ṣe fídíò ni. Ṣé ẹ mọ̀ pé wọ́n lé àwọn ẹbí ìyàwó ni wọ́n béèrè pé àwọn ògbúrò ọmọ àwọn ni wọ́n béèrè allegedly báwọn ògbúrò ọmọ àwọn tó bá jẹ́ yín náà lẹ́bí irú ìyàwó yín yẹn tó wá jọmọ yín tó wá lọ lọ́kọ tẹ́ ẹ̀ gbúrò ẹ̀ fàájà jù báyìí lọ. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ro ara wa wò ká tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn nǹkan kan wà tó lè tàbùkù ẹ̀sìn téèyàn gbé dání. Ẹ jẹ́ ká sún sẹ́yìn ń bẹ̀. Ẹ ríra yín gẹ́gẹ́ bí aṣíwájú níbi gbogbo tí wọ́n lè béèrè ohunkóhun lọ́wọ́ yín nígbàkúùgbà tẹ́ ẹ sì ṣetán láti dá wọn lóhùn. Mo kí yín ẹ kú iṣẹ́ Olúwa o. Gbogbo ẹ̀yin òjíṣẹ́ Olúwa yòókù eléyìí ó jẹ́ ẹ̀kọ́ fún wa pé kì í ṣe dragging ló tọ́ sí wa
nítorí nǹkan tá a gbé dání. Ẹ mọ́ farabalẹ̀ tán kán dráàgì wa tí ẹ fi máa ṣàlàyé ọ̀rọ̀ bó bá ṣe jẹ́. Ìkà kọ́ ló máa rojọ́, ìkà kọ́ ló máa dà. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń arákùnrin kan sọ nǹkan kan, bóyá kí n mú fídíò ẹ̀ wá díẹ̀. Ó ní ìyàwó Pastor Oluwalo ti jáde síta at last. Bó bá jẹ́ òótọ́ ni kò sí wàhálà, ohun rere ni. Bó bá sì tún jẹ́ ìdàkejì náà lárákùnrin gbé jáde, òun ló mọ̀. Ṣùgbọ́n àwa mọ̀ pé kò sí nǹkan tó ṣe ìyàwó Pastor Oluwalo àtàwọn ọmọ. Tí wọ́n bá ti jáde àárí, tí wọn ò bá tí ì jáde à ń bẹ Pastor Oluwalo. Aṣíwájú ni wọ́n nínú tí wọ́n gbé dání. Kán jẹ́ kán jáde káyé orí wọn. Ìyàwó tiyín ni wọ́n, ìyàwó gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ ìjọ, tó jẹ́ olólùfẹ́ yín, tó járàlú, gbogbo àwọn tó ń gbádùn yín lórí social media, àtẹ̀yin tẹ́ ẹ mọ̀ àti ẹni tẹ́ ẹ mọ̀, ìyá wọn ni wọ́n jẹ́ o. Ṣeun Agboola lórúkọ tèmi láti ìkànnì Jugba Master Channels. Bá a bá ródòdó ọ̀rọ̀ á sọ o. Àìṣòdodo ọ̀rọ̀ ló sún wa débi tá a dé yìí. Lọ́rọ̀ ẹ̀sìn, lọ́rọ̀ ìjọba àwa ara wa, ibi ká máa fi tọ́rọ̀ lẹ kọ́bọ̀ lójú kò jẹ́ ká tẹ̀síwájú. Ẹ jẹ́ á sòdodo ọ̀rọ̀ kí tẹ̀síwájú ó lè dé bá wa. Ẹ ṣé àdúpẹ́ o. Ìyàwó Pastor Oluwalo ti fojú hàn báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí. Show us your wife. Ẹ̀yin náà fi ìyàwó yín hàn wá. Níbo ni ìyàwó yín wà? Kí ló lé ń bẹ̀? Ìyàwó Pastor Oluwalo ti fojú hàn. Ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ẹ̀ sí nídìí àbòsí? Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ òtítọ́ ọ̀rọ̀ tí ẹ ṣe wípé ìdí àbòsí lẹ wà. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò kẹ́ ẹ rí òtítọ́ ọ̀rọ̀. Èmi á fi òtítọ́ ọ̀rọ̀ ẹ rí bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ìyàwó Pastor Oluwalo tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yẹn kiri, ẹ kò ìyàwó rẹ̀, kí ló dé tí ò fi ìyàwó ẹ̀ hàn wá? Ẹ̀yin ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí. Ìyàwó Pastor Oluwalo ti fojú hàn. Ẹ farabalẹ̀, ẹ má bá wọn tẹ̀lé àbòsí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ wo fídíò kẹ́ ẹ lè rí ìdí òtítọ́ ọ̀rọ̀ dáadáa. Ṣé ẹ rí kí n tó sọ̀rọ̀ nígbà tí òpònú kan jáde? Kí ló porúkọ ẹ̀ náà? Kí lorúkọ arákùnrin? Ọba Soni àbí Ọba Soni tí ó jáde tó ní Pastor Oluwalo kìíní kan àti òpònú tí ó pera rẹ̀ ní Rotimi Dani àbí kí ló ń jẹ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé òfegè ọ̀rọ̀ káàkiri orí social media. Pastor Oluwalo àwọn ò ní jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò. Ṣé ẹ rí kí n tó sọ̀rọ̀ ẹ kọ́kọ́ gbọ́rọ̀ láti ẹnu Àdàbà Soni. Òkè ó dàn padà Àdàbà Soni ló pe rẹ̀. Àdàbà Soni ẹ kọ́kọ́ gbọ́rọ̀ tí òpònú ara ẹ̀ sọ ná. Kẹ́ ẹ yé tẹ̀lé in tí ẹ bá rí òtítọ́ ọ̀rọ̀, ẹ yé gbé ọ̀rọ̀ òfegè kiri mọ́. Ẹ kọ́kọ́ gbọ́rọ̀ tí òpònú Àdàbà Soni sọ, ẹ kọ́kọ́ gbọ́rọ̀ ẹ̀. Èyí tí Pastor Oluwalo ṣe ń sìn, ẹ dákun ṣó fìyìn fún Ọlọ́run ni. Wọ́n níyàwó yín kọ́ ẹ sọ́dọ̀gùn, ṣíyàwó yín ò ṣe fi wọ́n ni. Ó yá bàbá, mo fẹ́ bí ní ìbéèrè kan, ṣáfẹ́ nípa yìí náà ẹ̀jẹ̀ ní ẹ̀ẹ́dẹ́bò ni láti jọjọ́ yìí, òbò wo lẹ wá ń bẹ́? Ẹ má bínú sà, ìránṣẹ́ Ọlọ́run ni mí, ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà sà, ẹ má yẹ ká pera wa lẹ́bẹ̀ tí mọ́tò yìí tó bá ní fault mẹkáníìkì la máa pè. Sáàmù ò lè sọ pé kí mọ́tò tó ní fault kó ṣiṣẹ́, ẹ má jà tanra wa mọ́. Àgbàlá Gabriel, ẹ ṣọ́ ara ti yín o, ọ̀gá ṣọwọ́ pọ̀wọ̀ wọ́gán ṣọ́ ara ẹ̀. Wọ́n sọ̀rọ̀ pé ìkéyàn gbéyàwó ẹ̀ jáde ó sọ pé fún ẹ 1 million.